CC TV. Mọ́lẹ̀ wọ́n lẹ̀ yé pa. Àkòrí ọ̀rọ̀ wa tàárọ̀ yìí ó dá lórí sùúrù. Ìhàwó ni Ifá kọ sí sùúrù. Ìhàwó ni Olódùmarè kọ sí sùúrù. Sùúrù ṣe kókó nígbésí ayé ọmọ ẹ̀dá tẹ́dá láti máa ṣe láti lè débi tá ń lọ. Fún àpẹẹrẹ ọkọ àti ìyàwó tí wọ́n jọ ń gbélé gẹ́gẹ́ bí lọ́kọláya. Ìjáde ìyàwó jẹ́ni tí ara ẹ̀ ò balẹ̀ ó gbá ọkọ létí. Nígbà tó gbọ́kọ létí àwọn àgbà dẹ̀ wà ń bẹ̀ wọ́n jẹ́ pé gbà ọkọ ń gbìyànjú àti pẹ́tẹ́ má gbà tiẹ̀ padà o ó dẹ̀ gbà fún wọn kí ló ṣe fún ìyàwó yẹn ó gọ̀ fún ìyàwó ẹ̀ ni. Nídàkejì Yorùbá máa pe sùúrù ní èdè àgọ̀ sáti ṣe sùúrù kó lè jèrè bóyá torí owó ni bóyá nítorí ọlá ni bóyá láti rí ilé ayé gbé tó o bá ṣe sùúrù ó ṣeé ṣe kíyàn padà lose. Ifá jẹ́ kó yé wa pé ká máa ṣe sùúrù. Ifá sọ nínú òdùdú mímọ́ rẹ̀ níbi tá ti rí ọmọ ògbè lọ́tùn ògùdá ló sì tá àpapọ̀ tó di ògbè yọnú. Ifá ní igi gbígbẹ kò dátòtò ìbàdá tòtò àti dápò lóko bá fún kú tí ṣàgbọ̀gbé Elédùmarè ọjọ́ tún ṣọ̀gbàgbàrún tó dájọ́ aláìlè ń dé ọ̀nà ká ń lẹ̀ bọ́ ní kó ṣe. Igún òun làkọ̀ bí Elédùmarè òun ló ń ṣàárẹ̀ bórí ṣe ń fọ ẹ̀dọ̀ ń dùn gbogbo ara ń dùn. Elédùmarè tọ́jú gún títí ó tọ́jú ẹ̀ títí ẹ̀rọ ní kó máa bọ̀ ó lẹ́yìn tó ṣe é báyìí ó lò máa ṣe lóore ó bá ní kí igun máa bọ̀ ó ní àdó yìí ó ní kó jáde owó ó ní kó já tọmọ ó ní kó já tàbíkú ó ní kó já tìṣú ó ní mẹ́rẹ̀ẹ̀rin kókó lọ fún Ọ̀rúnmìlà lóde ayé wá sọ fún Ọ̀rúnmìlà o kó mú kan sí ń bẹ̀ mẹ́ta tó kù kó máa kó bọ̀. Nígbà tí igun délé ayé ó kí Ọ̀rúnmìlà ó ní bàbá oníkó ń kí yín ó ní àdó yìí bàbá oníkó ń kó fún yín kẹ́ mú ikọ̀ ń bẹ̀ ó lé lè ìtòwó ó lé lè ìtọmọ ó lé lè ìtàrìkù ó lé lè ti sùúrù ó ní mẹ́rẹ̀ẹ̀rin náà ní kó fún ìtumọ̀ jáfẹ́ mú ikọ̀ ń bẹ̀. Ọ̀rúnmìlà bá nìde ó bá súnmọ́ àwọn ìyàwó tí àgbò mẹ́rin lédùn ẹ̀kọ́ fún ránṣẹ́ sóhun ó lé lè ìtòwó ó lé lè ìtọmọ ó lé lè ìtàrìkù ó lé lè ti sùúrù. Àwọn ìyàwó ní k'Ọ̀rúnmìlà wọn ní kó mú ọmọ wọn lè bímọ sí kọ́mọ pọ̀. Ọ̀rúnmìlà tó ń de ó tó súnmọ́ àwọn ọmọ ẹ̀yin ọmọ báyìí lédùn ẹ̀fún ránṣẹ́ sí òun láti òde ayé pé kó mú kan bẹ̀. Wọ́n máa ní bàbá owó ní kẹ́ ẹ mú kẹ́lẹ̀ ló fi tọ́jú àwọn. Ọ̀rúnmìlà tó wà wò títí ó tún súnmọ́ àwọn èèyàn ẹ̀jọ̀ ẹgbàá wù báyìí bàbá lẹ́nu Ọ̀rúnmìlà má rí kú pé ní tó bá kú ló ń gbé láì ṣe ohun gbogbo. Ọ̀rúnmìlà fi rọ́pò ń gbọ́ Ọ̀rúnmìlà wà lóhun tí wọ́n bá ọ̀rẹ́ òun tímọ́tímọ́ èṣù láì lógiri kọ àmọ́kùn tẹ́lẹ̀ gbẹ́lẹ́ àpẹtẹ kó máa jà orílẹ̀-èdè ó wà lórí ta kó ń súnmọ́ èṣù láàlú ó bá súnmọ́ èṣù wá ní Ọ̀rúnmìlà bó ń ṣe dàgbà tó yìí so ìmọ̀ tó yẹ kó mú láàrin àwọn nǹkan mẹ́rin ẹ kí ló yẹ kó mú ó ní mú sùúrù ó lé tí ọba ti ní sùúrù ó ní gbogbo oore ó lá tó yàn lọ́wọ́ ó lẹ́ni tó bá ní sùúrù lòún jogún ayé ó ní tó o bá ń tu gbogbo oore tí wọ́n ń rògbò fẹ́ mú fẹ́ fi sùúrù lẹ gbogbo ẹgbẹ́ ló máa padà jogún. Ọ̀rúnmìlà bá lóun gbọ́ Ọ̀rúnmìlà kẹrẹ ọ̀rẹ́ tímọ́tímọ́ lè sùn láàlú gbèrèkò kì í kọ̀rọ̀ sí lẹ́nu ó bá mú sùúrù. Nígbà tó mú sùúrù ó wá pẹ̀gún ó ní wọ́gún ó lélẹ̀ yìí ó ní towó yìí àìríkú yìí àti tọmọ ó ní kó padà kó lọ kó fún bàbá ẹ̀ pé òun ti mú sùúrù o. Nígbà kan dáàrin méjì ọ̀nà owó ní kànjọ àwọn mẹ́rin làwọn kó lọ́dọ̀ Olódùmarè àwọn mẹ́ta ni àwọn dẹ̀lẹ̀ wọ́n tó wá sọ gba ebi ìṣojú ẹ ní Ọ̀rúnmìlà ṣe ní sùúrù lòún mú owó ó níbi tó bá ti sí sùúrù olóhùn lè gbé bẹ̀ ìyẹn padà. Wọ́n tún lè síwájú ọmọ náà ní àwọn méjì ló kú náà mẹ́rin wọ́n tó ń gbà ebi gbé ní owó ṣe sọ pé ibi tó bá ti sí sùúrù lè gbé bẹ̀ ó ti padà lọ bá sùúrù owó náà bá ní òun o ti ibi tó bá ti sí
owó tí ò sí sùúrù ọmọ ní òun lè gbé ọmọ náà bá padà àríkú náà bóun náà ṣe padà ní ibi wọn ṣe padà bọ́ọ̀ mi láti jogún ayé nìyẹn. ìjọ lójú ayọ̀ ló ń yọ ọ̀wá ó lò máa tẹ́wọ́ ńlá kì í tẹ́bọ̀ lóbi ifá ẹni bá ṣe tó aláwọ̀ ní àyìn wá sí máa ifá lóbìnrin báláwo tó ń ṣe lórí ifá ẹ̀rọ náà tí ifá gbọ́ tó máa jẹ́ bẹ̀rẹ̀ igi gbúgbẹ́ kò dá tòtò ìbàdá tòtò àti dáko lóko adéwàfúnkú tí ń ṣàkọ́bí Elédùmarè ọjọ́ tó ṣọ̀gbọ̀n pàmò tó jájọ́ aláìlé ń dé àwọn gbòǹgbòlẹ́kú dání di òun bí afọ́nùkúnlà ifá sunkún aláìlà jẹ́ lọ́wọ́ ní ká ńlẹ̀ ẹ̀bọ ni tó ṣe mo gbàdúrà owó mo gbàdúrà ọmọ mo gba tàríkù mo tún gba ti sùúrù. àkórí tọrọ wa tààrọ yìí okùn tó kó wa ní pé ká máa ṣe sùúrù. Ìṣẹ̀ṣe TV.